òtítọ́ ni mo jẹ́ ọmọ iṣẹ́ àníní. Continue. ṣùgbọ́n n kò bá wọn lọ sí ọ̀fà rọ́bìrì olè àdúgbò pẹ́pẹ̀pẹ́ ni àwa jà ní ọjọ́ náà. Ìtẹ̀lẹ̀ the icon ló sọ bẹ́ẹ̀ níwájú ọba aláké lákòókò tí ọwọ́ ba Lucifer àti babaláwo rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Evangelist Kuranga lọ́jọ́ tí wọ́n jí àpò iyọ̀ méje kó ní inú mọ́sálásí ńlá kan ní ilé Alhaji Aliko Dangote. màá sọ màá rò bí Damije onífíìmù kò bá fún mi ní owó gbà má sọ̀rọ̀. Right. What about it? Wọ́n tú àṣírí rẹ̀ fún gbogbo ayé pé ó ti ṣe ọmọ ọ̀dọ̀ alámọ̀lárí ní ìlú Ìṣàgámù àti pé òun ní fọ́tò ìgbà kékeré Damije lọ́wọ́ níbi tí ìyá rẹ̀ àjẹ́ ìyá Damije ti ń wẹ̀ fún ní iwájú Ayélala. Jesus! Will you keep quiet? Olóyè Gani Adams ló sọ bẹ́ẹ̀ lákòókò tí ó ń kọ́ àwọn aṣẹ́wó rẹ̀ kan bí wọn yóò ṣe máa lo condom láì kó àrùn coronavirus. ọ̀rọ̀ tí wọn náà sọ kò mọ́gbọ́n dání. ẹ̀ka alẹ́ Professor Atura tàbí èlùbọ́ ló ń kí yín yan kan bí ọgbẹ́ aláṣejù baba jẹnrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa gbà ò lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà ní kókó inú ìwé ìròyìn kúmọkùmọ tó ti ń wáyé. ẹ wá nǹkan kù sójú láti gbọ́ kókó inú ìwé ìròyìn kúmọkùmọ náà gẹ́gẹ́ ní 16 minutes to 1:30 lù ní ìlú Abidjan. ẹ jẹ́ kí n pa fúnra ara mi ẹni tí ó jí máàsì tí mo rí lórí àkìtàn tí mo fọ̀ síta. Dẹ̀jọ́ Túnfúlù ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gá ọlọ́pàá kan ní ìyànà ìsọlọ̀. Dẹ̀jọ́ orí ẹ̀ yí ni ó lọ he máàsì tó fẹ́ fi bomú fún kòrónà lórí àkìtàn ó wá ní wọ́n jí lọ ó dúpẹ́ pé wọ́n gbòrò mọ́dìyẹ lọ́wọ́ ọkú. Nonsense orí bí àbẹ́là pupa. ẹ ṣé o. Yẹmí Ọ̀sínbàjò ra bàtà òjò fún àwọn eégún kan ní ìlú Ìlaró fún ìlọsíwájú Association of Egungun Practitioners AEP. Ààrẹ Ọ̀nà Kakanfò ló ní kí n má jẹ ẹran àgbò mọ́ o. Continue. Olóyè Anthony Joshua ló sọ bẹ́ẹ̀ níbi ìsílẹ̀ Madam Sajẹ. Ó máa ní reason. Because we dey hear that say na so they do na so they do you don craze. Mo ti mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ èmi ni mo bí Àìná Gold onítíátà. Àwọn ará Abẹ́òkúta ló jà mí lólè. Màmá Rainbow ló sọ bẹ́ẹ̀ níwájú ọba Elégùṣì lákòókò tí wọ́n ń tọrọ ọmọ lọ́wọ́ òrìṣà Utere. Will you keep quiet? Ṣé ní ìfẹ́ bímọ sí ni ìyá Rainbow? Òkè ńlẹ̀ bí Àìná Gold ń játa tó ń talẹ̀ òótọ́ ni ẹjọ́ ra o fún làwọn ẹ̀gbá ṣe wá ṣe báyìí kẹ́ máa kílèmù ọmọ ọlọ́mọ ọlọ́run àbáyé gbà padà ìyá Rainbow. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kí Mr. Latin máa pe Afeez Oyetoro Simply Saka ní apárí ọmọ Yakuba ní iwájú àwọn aṣẹ́wó. Kí ni Ọmọyẹlé Sowore jẹ tí ó wúkọ́? Pẹ́sidẹ́ǹtì àwọn Ghana ló béèrè lọ́wọ́ Aládàmọ̀ Ìjẹ̀ṣà ní iwájú àwọn tó ń ta omi. Òtítọ́ ni mo jọ abirùn ṣùgbọ́n èmi kì í gba báárà. Jigan bàbá ọjà ló sọ ọ́ di mímọ̀ fún àwọn oníròyìn kan ní ìlú Sápẹ́lẹ́. ó ti ní gbogbo tó wọnú bíbá. Tó ó wù ní kí a pa ajá ní Mùṣín àwọn Kàlàbá ni kò jẹ́ o. Tó bí ẹ bá fẹ́ tún ìròyìn kúmọkùmọ gbọ́ ẹ lọ sí ojú ìwé 19 ẹ ó gbọ́ gbogbo rẹ̀ dáadáa. Ànàmáyọ̀wá ló kọ ìròyìn nígbà tí màmá wa oníkásẹ̀tì nílùú Germany tú ní èdè Haúsá sí èdè Ìlàjẹ ẹsẹ̀ odò. Èmi ọmọ yín àmì blogger olórí bí ìlú ègùn yankan bí ọgbẹ́ òbúnlẹ́jà wúdẹ̀ igúnnugúbà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á frankly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o. Tó
kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ni èmi ò máa lọ lónìí n ó padà wá ní ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé gbogbo àwọn òfin tí ìjọba ṣe pé ẹ gbélé o ẹ fọwọ́ o ẹ bomú o ẹ jìnnà sí àpèjẹ tàbí àpéjọpọ̀ nítorí ara wa náà ni ṣe mọ̀ pé ẹni tó bá kú kò lè gbóhùn ìbọn ìyókù tún di ní ọjọ́ méje imú yín ni kí ẹ máa fi mí o ilé yín ni kí ẹ máa gbé o. ìròyìn